Julia. Ah! Yes! Ah! Ah! Which kind of nonsense is this one? Who's this now? Eh? Ah! Julia, go sort yourself. You are a idiot. Abolo ribu Sakira yìí. Kí ni bẹ́ẹ̀ dà èrò tẹ wá. Ǹbẹ́ mi náà ti rí inú. Mo mọ̀ kó fẹ́ yan lójú ni. Ṣé bí ló wá yọ páàkì rẹ̀ sí? Kò sí tí mọ̀ kankan. Nígbà Janifa bá máa wá, mọ́tò tí wọ́n gò wá yóò fa ìjẹ́lẹ̀ lọ sí mọ́tò rẹ̀ alóku epo. Pangolo. Àwọn wá ṣe tán tó fẹ́ tẹnu. Kí la lè ṣe fún náà o? Á dà sẹ́lẹ̀. Ó ti yá. Turn around. Ìgbọ́ yípo. Dúró síbẹ̀. Ọmọ pé, she's more like it. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wà okay. Yes, they're fine. Wọ́n wà okay. Wọ́n ti dá. Àwọn eléyìí ńkọ́? Àwọn. Àwọn ò ní lè lọ. I'm sorry. Ẹ dìde. Ẹ mọ nǹkan. Ẹ ní lè tẹ̀lé mi lọ sékòó báyìí. Àmọ́ mi ní jẹ́ lọ́lé lọ́wọ́ òfò. Ṣé gbọ́? Ẹ̀yin ẹ gbà. Ẹ̀yin náà ẹ gbà. Ẹ mú yẹn lọ́wọ́. Ṣé gbọ́? Next time tí n bá padà wá, mo sure pé màá ti ní nǹkan fẹ́ yín náà. Ṣé gbọ́? Ó yá ẹ máa lọ. Ẹ máa lọ, ẹ pàṣẹ. Èmi ò rí tó kíní ilé o. Bikini tú. Yóò ti mọ gbọ̀n lọ́wọ́ nu. Kó bẹ́ẹ̀ jẹ́ wá ṣe. Ilé ọlọ́wọ́ rin gbà. Èmi tó yẹ pé ayọ̀bẹ̀dà ni mí. Kò sí tí ń yẹ tú. Kí ló wá dé? Bó o ni? Kí làwọn ilé ń ṣe lára mọ́tò ní mọ́tò? Àbí Láìdé kọ́ rè? Láìdé, these girls. And una dey here na no talk anything. Wetin we do? Ẹ jẹ́ pariwo lé wọn pé wọ́n tún táyà mọ́tò ní mọ́tò náà. Ewo ntia. Wo sáàkì ló ní mọ́tò. Olórí ibu ni. Ahun sí ni. Dé n sọ fún wọn, ó ní akágan ni. Irọ́ ni o. Wo wọn bá jí mọ́tò rẹ̀ lọ. Ṣé tó kàn wá o? Mo yẹ tún gbọ́ yẹn ni o. Mi àti say the Saki girl na good girl o. Aka ni. O jọba wọn lé. Ó ń bí. Kí ni? Ta ni win ni? O pe ni. Ibi mẹ́rin lórí ẹ̀ yìí. Òtítọ́, oya, ẹ̀yìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ dìde. Ẹ̀yìn lọ́tọ̀ọ̀tọ̀. Ìwọ náà gbà. Ìwọ náà mú ìsapò. Iṣẹ́ tó ṣe yìí ó tẹ́ mi lọ́rùn. Yàtọ̀ sáwọn tó kù. Saki. Ó ti náà bá mi fi sí i. Ó náà fi sí mọ́ tilẹ̀. A mọ̀ pé ọ̀kánjúwà lèmi ò fẹ́ o. Ṣé èyí tí mo fún ẹ yóò wá tó ni? Gbogbo àwọn bàǹtùbàǹtù tó kó wá tí tọkọ̀kùn lẹ́ẹ̀kún ọ̀nà. Ṣé mi ò dá wọn padà ni? Irọ́ mi fẹ́rù yẹn. Ìwọ náà mú yẹn sápò. O mọ̀ pé iṣẹ́ ṣìkú tá a máa ṣe. Màá bẹ́ẹ̀ fi kún gbà yẹn. Ó ṣe Saki. Àmọ̀ pé Saki. ọ̀rẹ́ mi. Èèyàn ni ọ́. Ok, ẹ̀yin tí ẹ̀dẹ̀ ẹlẹ́dàá yín mú báyìí. Kẹ́ni pé ẹlẹ́dàá mi mo ṣoríire. Torí ẹ̀yin tí ń lọ sékòó báyìí ti yín. Màá fún Àmọ̀pé ní address. So a sọ fún yín bí ẹ ṣe máa dọ́dọ̀ mi. Ìsọfún mi bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ èmi ni. Ọ̀rẹ́ mi jẹ́ kí n tètè wá. Jẹ́ kí eyín yọ. Ta ló ní o máa sọ òyìnbó? Gbogbo ìtàn sọ yìí dùn Àmọ̀pé. Next time tí má máa padà wá, àwọn girls tó dúró déédéé tán stand wẹ́wẹ́ òun ni mo fẹ́ kó bá mi wá sílẹ̀. Kò ń ṣàwọn ṣàkùṣàkù tó ṣàjọ fún mi yìí o. Mo ti gbọ́ ọ, bó bá tún padà wá, ó ra ọmọ tí ń fún ọ. Bó ṣe dán ẹnu gbà yẹn náà nìyẹn tí mo dé ń sìn tí mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn oní pàmbólábólà ní gbogbo ara. Wọ́n bínú. Ní ó ṣe wàhálà ṣáàjẹ́ kémi máa lọ. Saki, táyà rẹ̀ máa ti jó. Jókè. Sọ fi gbèsò ni. Mi ò fi táyà mi gbé ṣó mẹ́n. Báwo ló sáà ṣe? Oh my. Irú kí ni gbogbo eléyìí? Ok, yíyan ṣe wàhálà. Àmọ́ pé ọmọ kan tó máa ṣe fún mi. Jọ̀ọ́ lọ bá mi wá fún organizer wa tó máa bá mi fẹ́ táyà yìí. Just let me get out of this place. Jọ̀ọ́ má pẹ́ tètè. Pẹ̀lú fẹ́. Bí báyẹ̀ bá dé, pẹ̀lú fẹ́.